ní ìṣẹ́jú àáyá ní ìròyìn. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ìkànnì jígí alára 24. Ó tún ti yà òwe jájọgbọ́. Lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ẹ kú ojúmọ́ o, ẹ sì kú dédé àsìkò yìí. Ìròyìn ní ìṣẹ́jú àáyá la mú wá sétí ìgbọ̀nyìn láti ìkànnì jígí alára. Orúkọ tèmi ni Agnes Olúwatósìn. Àjọ tó ń rí sí ìṣelọ́pọ̀ omi inú ike Association of Table Waters Production ti sọ pé ó ṣeé ṣe o kí ìdíyelé omi tó mọ́ pure water jẹ́ $100 látàrí ọ̀wọ́n gógó àwọn ohun èlò tí wọ́n fi ń ṣe omi náà. Ilé-iṣẹ́ MTN ti orílẹ̀-èdè Nàìjíríà ti ṣèjẹ́rìísí pé àwọn ń la àwọn ìṣòro kan kọjá tí ó sì fa ìdàrúdàpọ̀ láàrin ọ̀pọ̀lọpọ̀ àwọn oníbàárà wọn tí wọn ò sì lè ṣe àwọn iṣẹ́ okòwò wọn pẹ̀lú síìmù wọn. Mínísítà fún àlámọ̀rí àwọn obìnrin Women Affairs Uju Kennedy Ọ̀hánẹyẹ ti kìlọ̀ fún àwọn obìnrin láti má ṣe tahùn sí àwọn ọkọ wọn nítorí títahùn padà sí àwọn ọkọ wọn lè fa ikú. Baálé ilé kan Abdulmumini Ọ̀tán ní ọjọ́rú gbéra ọ̀fẹ́rẹ́gẹ̀gẹ̀ ó di ilé ẹjọ́ agbègbè kan ní àárín ìgboro ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara. Ó ní òun fẹ́ kọ ìyàwó òun sílẹ̀ lẹ́yìn ọdún 16 tí wọ́n ti ṣègbéyàwó. Àjọ tó ń rí sí bíbáraẹnisọ̀rọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà Nigerian Communications Commission ti tún ìtọ́sọ́nà wọn sọ fún àwọn òṣìṣẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pé kí wọ́n dènà àwọn olùforúkọsílẹ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bíi MTN, Glo àti àwọn tó kù tí wọn kò so nọ́mbà ìbáraẹnisọ̀rọ̀ wọn mọ́ ìwé ìdánimọ̀ orílẹ̀-èdè Nàìjíríà NIN kó tó di ọjọ́ 28 oṣù kejì ọdún 2024. Àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ fásitì University Lecturers àti ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ fásitì Academic Staff Union of University ASUU ti ń ṣàròyé lórí owó oṣù tó dúró sójú kan náà láti bí ọdún 15 sẹ́yìn. Wọ́n sì béèrè fún ìdásí àti àyípadà rere lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Gómìnà ìpínlẹ̀ Bayelsa ọ̀gbẹ́ni Doye Diri ti ń ṣàròyé bí ìṣòro ọrọ̀ ajé tí orílẹ̀-èdè Nàìjíríà ń dojúkọ lọ́wọ́lọ́wọ́ ṣe ń nípa lórí àwọn iṣẹ́ àkànṣe ìjọba. Gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara sọ lọ́jọ́rú pé ìpínlẹ̀ náà yóò sọ òkú ọ̀gá àgbà fún iléeṣẹ́ Access Holdings Dókítà Herbert Wigwe di àìkú kí àwọn ogún àti iṣẹ́ ribiribi tí ó ṣe nígbà ayé rẹ̀ lè wà láàyè. Àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà NLC sọ pé ìfẹ̀hónúhàn ọjọ́ méjì káàkiri orílẹ̀‐èdè Nàìjíríà tó dá lórí ebi àti ìṣòro ọrọ̀ ajé tí wọ́n dá dúró ó wáyé látàrí pé àwọn ìgbìmọ̀ aṣòfin dúnkokò mọ́ wọn. Yóò tó 11.2 mílíọ̀nù oníbàárà àwọn ilé-iṣẹ́ ìbáraẹnisọ̀rọ̀ tí nọ́mbà wọn yóò ní ìdènà látòní lọ látàrí pé wọn ò so nọ́mbà wọn mọ́ ìwé ìdánimọ̀ ti orílẹ̀-èdè Nàìjíríà. Igbákejì alákòóso NCC Nigerian Communication Commission Dr. Aminu Maida ló sọ bẹ́ẹ̀. Ilé ìgbìmọ̀ aṣòfin pè mínísítà fún olú ìlú àpapọ̀ Nyesom Wike àti kọmíṣánná ọlọ́pàá Benit Igwe láti farahàn níwájú ìgbìmọ̀ látàrí ọ̀pọ̀lọpọ̀ ìpànìyàn, ìjínigbé àti àìní ààbò tó péye fún gbogbogbò ní agbègbè náà. Ìpínlẹ̀ Èkó yóò gbàlejò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu nígbà tí yóò ṣe ìfilọ́lẹ̀ ojú òpó reluwé tuntun míì ní ìpínlẹ̀ náà. Ajìjàgbara fún ìdásílẹ̀ Oòduà olóyè Sunday Adéníyì Adéyẹmọ tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Sunday Ìgbòho ti sọ pé àsìkò ti tó báyìí o láti lé àwọn darandaran tó ń pa èèyàn kiri kúrò ní ilẹ̀ Yorùbá. Ìlúmọ̀ọ́ká olórin fújì ní Wàsíù Àlàbí Ọdẹ́tọ́lá tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Pasuma ti sọ pé bí wọn kò ṣe mú òun fún ikọ̀ ọ̀jẹ̀wẹ́wẹ́ agbábọ́ọ̀lù Nàìjíríà ní ọdún 1985 ló fà á tóun fi yà sí iṣẹ́ orin kíkọ. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣe àbẹ̀wò sí adarí ẹgbẹ́ Afẹ́nifẹ́re Pa Ruben
Fáṣọrántí fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn tí ó di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Àjọ ológun fún iṣẹ́ àpapọ̀ ti àríwá ìwọ̀ oòrùn Operation Adarindaji sọ lọ́jọ́rú pé wọ́n ti pa ọ̀pọ̀lọpọ̀ àwọn agbésùnmọ̀mí wọ́n sì gba àwọn 8 tí wọ́n jí gbé là ní ìpínlẹ̀ Zamfara. Àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà kan ti ṣàlàyé fún ikọ̀ ìròyìn pé bíi 50 òṣìṣẹ́ ló máa ń lọ láti oko kan sí oko mìíràn lójoojúmọ́ láti kó ewé àgbàdo gbígbẹ lọ́pọ̀ wá fún màálùú olórí wọn ọ̀gágun Mohammed Aminu Abdullahi. Ìgbìmọ̀ ọ̀ránṣayè ní ọdún 2014 ti fi ìjábọ̀ 700 ojú ìwé tí ó tọ́ka sí àwọn àjọ iléeṣẹ́ ìjọba tó wọnú ara wọn tí ó sì ṣokùnfà pípàdánù ìnáwó fún ìjọba. Kò ní jù báyìí lọ fún ìròyìn ìṣẹ́jú àyà ti tòní. Lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni Agnes Olúwatósìn Ẹ̀máyáṣẹ́. Ní ìṣẹ́jú àyà ni ìròyìn. Ìròyìn ní ìṣẹ́jú àyà. Ìkànnì Jígí alára 24. Ó tún ti yá òun ẹja jọgbọ́. Lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn ní ìṣẹ́jú